a dúpẹ́ o ìjọba àgbáyé ti gbà láti pín ìlú wàrà àti oyin sí mẹ́ta. Aṣíwájú Evangelist Bobrisky ló sọ bẹ́ẹ̀ lákòókò tí ó ń fi àwọn aṣẹ́wó lọ́kàn balẹ̀ pé ní ìwọ̀n ìgbà tí ó ti jẹ́ wípé màmá wọn ló kọ́kọ́ fi òróró pa Daddy Jésù lẹ́sẹ̀ tí ó sì rí ìgbàlà. Ó wípé nítorí ìdí èyí no going back lórí Odùduwà nation. Ọ̀rọ̀ yìí ló mú kí olóyè Yẹmí Ṣọ́ládé pa òwe níwájú Aláàfin Ọ̀yọ́ láìsí fìlà pé a kì í so ẹran mẹ́ran kí ẹran kan ẹran pa àti pé bí kò bá ṣe ti ojú kòkòrò orí màálùú tó ọmọdé mu gàárì. Bẹ́ẹ̀ni ó ní ohun gbogbo tí ìlú Yorùbá ní ó tó wọn láti jẹ. Èyí ló mú kí Oyèkà Onwenu àwọn ènìyàn rẹ̀ sọ wípé we are ready to go Igbo kwenu. Ọlọ́run màsàánú wa àbí báwo ni ní ẹ̀bì tí bó bá lè pe kúkó fi ẹ̀yìn fẹ́ lẹ́yìn. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́. Ẹ̀kálẹ́ Professor Irọ́lábí ló ń kí yín. Evangelist Irọ́já Afẹnusọ Ilẹ̀kẹ̀já tòun tòwú Anthony Ògúnléjà Wúdẹ̀ yán kan bí ọgbẹ́ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta jánípa igúnnugún bà lórùlé ní orúkọ mi. Láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà 85 minutes to 11:30 lólù ní ìlú Adó. Ẹ pè àwọn làlígà tó kù láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ẹ ṣé bí ẹ ti ṣe ń wò bí first born àgùntàn láti gbọ́ ìròyìn kúmọkùmọ. Ọjọ́ Monday tí ó kọjá yìí ni mínísítà àgbà fún prostitution and corruption Honorable Tunkulu sọ di mímọ̀ fún àwọn ìyàwó ilé àti àlè orí street pé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin. Honorable Tunkulu wá sọ pẹ̀lú ìbínú pé kò sí ohun tí ó bàjẹ́ tí ọkọ ilé bá ń wọlé ní aago 9 tàbí 10 nítorí wípé igbá ilé awo táwo ní ṣe bẹ́ẹ̀ ni àwo ilé awo náà ni ó ní. Ọ̀rọ̀ yìí ló mú kí pírẹ́sídẹ̀ǹtì fún àwọn ọmọ wòósùwòbí lórí street náà fi ẹ̀hónú wọn hàn látàrí wípé kí àwọn ìyàwó ilé dákun dábọ̀ fi iyè dénú àti pé kí wọ́n jẹ èbùrẹ́ awo àlùbọ́sà lórí lílọ bíbọ̀ àwọn ọkọ wa. Ọkọ ẹ̀yìn mélòó? Olórí àwọn olóṣó nílẹ̀ yìí àti ní òkè òkun tí wọ́n kalẹ̀ sí ìlú Ẹ̀gbá Chief Mrs. Lafonki ó wá wípé kò sí ohun tí ó burú bí àwọn ọkọ wa ìdí ò mọ́lé tí wọ́n bá di agogo 12 sí agogo 1 ní òde pé kò sí ohun tí ó bàjẹ́ níbẹ̀ nítorí pé ojú náà ló ń rojú ṣe àánú àti pé n kò lè wá kú kò lè wá jẹ oyè ilé bàbá rẹ̀. Ó tẹ̀síwájú wípé àti pé bí àlè bá pẹ́ títí ó lè padà di ìyá ọmọ. Ọ̀nàrẹ́bù wá fi òǹtẹ̀lú pé kí ọlọ́kọ di ọkọ rẹ̀ mú o kí àwọn àlè náà máa ṣe ojúṣe. Ẹ gbọ́ ohun tí igbákejì ọ̀nàrẹ́bù Tunkulu wí. Olóyè Bobrisky Òbéwudé sọ ní èdè òyìnbó fún àwọn aṣẹ́wó tí wọ́n ń bá àwọn ìyàwó ilé fàgídígbò. The Federal Ministry of Health has warned that if you can't keep your phone away from highly temperamental wife, this clinical advice has been endorsed by the National Association of Resident Husbands in conjunction with Stress Management Clinics Worldwide. Ìròyìn kúmọkùmọ náà lẹ̀ ń gbọ́ o. And Federal Ministry of Men Affairs warns that reading your phone's SMS is dangerous to health, and husbands who keep their phone carelessly with provoking text message are liable to die young. Fún ẹ̀yin tí ẹ gbọ́ èdè Yorùbá náà ni a ṣe kà ní èdè òyìnbó. Ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú. Ẹ ṣe bí ẹ ti ṣe serious bí ajá mi ló pa. Ó ní
láti fi pamọ́ fún àwọn onínú fùfù asọkọdèrò ẹ̀yìn lákòókò tí ó ń kọ́ àwọn ìyàwó ilé bí wọn yóò ṣe máa jó sófí lórí ọkọ wọn fún àyípadà tí ó mú ọyàn dání ẹjọ́ ẹ má bínú jàre fún àyípadà tí ó mọyán lórí ni mo fẹ́ sọ. ṣé ẹ kò gbàgbé pé La Funky Beauty Skin Care ó sì wà pẹ̀lú wa ní ọ̀sẹ̀ yìí. Feel the beauty with confidence. Spa pẹ̀lú salon wà pẹ̀lú wọn. Ẹ fẹ́ ṣe facial treatment, pedicure or manicure, hairdressing salon, makeup, skin care product. La Funky ní jọ̀ọ́. Consultation is free worldwide. Ẹ wá fẹ́ pè wọ́n rèé o. Hello wọn +141 0240 8369. La Funky ní jọ̀ọ́. Ìròyìn kúmọkùmọ ó ń tẹ̀ síwájú. Ohun gbogbo ọkọ kí wọ́n dúró nílé jẹun ní ọ̀dọ̀ ìyàwó wọn. Àwọn ọmọ figure 8 yìí ni kò fi ààyè gbà wọ́n o. Kí n tó máa lọ, ẹ má gbàgbé system tí ó ń ṣẹ́ owó ní ìlú Peckham pé àwọn ni wọ́n ń ṣẹ́ owó káàkiri ibikíbi tí ẹ bá fẹ́ fi owó ránṣẹ́ sí. Bàbá ẹlẹ́wà àgàn Angel Bread náà wà níbẹ̀ tí wọ́n ń tà tí wọ́n ń rà gbogbo ohun tí ẹ bá fẹ́ ẹ lọ sí Peckham lọ́dọ̀ Angel Bread. Ẹ má gbàgbé bákan náà Dan and Den ọkọ àtìyàwó tí wọ́n ń ta èròjà tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ tí ó ń gbọ́ àti ohun gbogbo tí ẹnu ń jẹ. Ẹ má gbàgbé màmá wa Lolac alámọ̀là tí ẹ ti mọ̀ bí ẹni mowó báwo lẹ ṣe fẹ́ sí ẹ béèrè wọn yóò fi fún yín ní oúnjẹ àdídùn oríṣiríṣi. Afeez Oyetoro ló kọ ìròyìn nígbà tí mọ́mì wa Esther Proud talétalẹ̀ tú lédè gbà kó jẹun kó tó lò ó kí o tó jẹun sí èdè Ìbàdàn. Ṣùgbọ́n tí wọ́n bá béèrè lọ́wọ́ yín wípé ta ló ka ìròyìn kúmọkùmọ friendly sí etí ìwòran yín láì gba àṣẹ ní ọwọ́ àwọn ọlọ́pàá DSS, ẹ sọ fún wọn wípé ọmọ yín ni ọmọ akọgun ṣèpátá ọmọ rẹ̀ ń ṣèlè Chief Aturata bí èlùbọ́ MTN APC PDP DSTV láwọn oyè tí àṣẹ̀ṣẹ̀ jẹ nìyẹn àti Laika Mobile of irolabi.com ló kà á sí etí ìwòran yín. Gbogbo wa náà ni kí ẹ mú o. Ó wù ní kí apá ajá ní Mushin àwọn Kàlàbá ni kò jẹ́ ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ. Imú yín ni kí ẹ máa fi mí o. Ẹ má gbàgbé pé on the 14th February ní ọjọ́ Valentine's Day gangan ni wọ́n fẹ́ ṣe welcome party fún bàbá yín bàbá ìròyìn kúmọkùmọ ní Dustin Johnson ní ọ̀dọ̀ Amọ̀dẹ̀májá. Ibẹ̀ ni a ó ti pàdé fìláwà tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni welcome party fún bàbá yín bàbá ìròyìn kúmọkùmọ bàbá ìròyìn kúmọkùmọ bàbá ìròyìn kúmọkùmọ bàbá ìròyìn kúmọkùmọ bàbá ìròyìn kúmọkùmọ. Àdírẹ́sì ìbẹ̀rẹ̀ fún ẹ̀yin tí ẹ fẹ́ wá tí ẹ wà ní agbègbè Dustin ní nọ́mbà Moonshine Lounge ní orúkọ tí wọ́n ń pè bẹ̀. Nọ́mbà 85 Kingsland High Street E8 2PB tàbí kí ẹ pè sórí àwọn aago tí ó ń lọ lórí móhùnmáwòrán. Ìpàdé wa bí oyin ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú.